possible náà báwo kí ni ti tèmi báwo ló ṣe fẹ́ kàn mí ọ̀ ń pé kíní kan lè mọ́ wù tó máa kan kíní kan mo ń pọ̀ oríṣiríṣi ni because kò yé mi kò yíyọ kò sí kankan ẹ̀ ọ́ ń tọ́ra wọn ní nàìjíríà yẹn kọ́ máa fún bọ̀bọ̀ yẹn ní kíní má gbà wàhálà ìwò kọ́ máa ṣe wàhálà kú lọ́jọ́ ikú wọn ni ọjọ́ ikú wọn ni gbogbo ọ̀rọ̀ kan ti mú jẹ wọn mú kankan jẹ kágá ìkó kó sùn ó sùn ìbò ló sùn ó jí tó ń wò ṣe ni pé àníṣe wọ́n wà ní màmá yẹn gbọ́ gbẹ́sẹ̀ lé stout òótọ́ ọ̀rọ̀ ló sọ ọ́ yẹn pé àṣejù ẹ̀ pọ̀ ni pẹ̀lú bébí ṣe rí bọ̀bọ̀ yẹn o ọ̀rọ̀ ẹ̀ òótọ́ ni tó sọ pé ó ní kọ́ wo kíní kan yẹn bó ṣe tó yẹn bet mọ́mì ẹ wò ẹ believe rich praise at your own peril ni o rich praise. mọ́mì sọ fún yín pé mo gba gbogbo ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ṣé mo gbọ́ òun náà sọ pé kò kú ó àbí pé kò sùn àbí kòkó bẹ́ẹ̀ and it's true. ìyá yìí pé spirit ẹ̀ lọ. yes ó sọ and it's true. mo fi gbogbo nǹkan tó ọmọ mi máa jẹ́ láyé mo fi búra òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín nǹkan tẹ́mi rí ni mo sọ yẹn ní ìrírí bẹ̀tí ìjọ yẹn mo kàn jókòó sórí jíà òun wá ṣe obìnrin jẹ́ mọ́ ẹ mọ́ òun nǹkan tó kàn máa ṣe fèrè wípé kátẹ́gùn fẹ́ sí I don't know bẹ́ẹ̀ mo kàn mọ́ onírọ́ o bọ̀bọ̀ yìí rè ó dúró sórí kì í ṣe fún pawọ́ sórí orí irin gbígbé gbà tí kò lè dá dúró náà ó dúró ó fọwọ́ kọ sápò ó dẹ̀ dúró kàn ń wò báyìí kó sùn èmi ò tẹ̀lé jẹ́ kó sùn náà nítorí gbogbo gbà máa sọ tí bá ti rántí ẹ̀ báyìí màá dúpẹ́ ẹni tí ó kúlé mi gbogbo ìkúlé mi ibi tẹ́nu mi bá ti dé báyìí wọ́n á sọ pé o lè sùn ǹjẹ́ mo máa ké sínú ọ̀pọ̀ mi jẹ́ sọ̀rọ̀ ẹ̀ máa ń ké sínú ni ọlọ́run mo máa ń ké sínú because gbogbo ara mi màá fìlì ẹ̀ pé ọmọ jábí kẹ́ obìnrin fi pé ọmọ jábọ́ lára òun bó ti máa ń rí nígbà tí kinní yẹn bá gbé mi wọ̀ nìyẹn màá dẹ̀ máa sunkún sínú pé wá o lè sùn bí ṣe máa ń ṣe bí pé nígbà tí kinní wà lọ́pọlọ mi pé kí ẹ ti understand bí pé kéèyàn ẹ mọ̀ pé kéèyàn kéèké ike ìjàmbá bá wọn kéèkó wà téèyàn máa ké ti gbogbo ara tó máa gbóná jáde kékeré yẹn ṣe máa ń ṣe mí nìyẹn because náà kò máa ń wò pé mo léèyàn kú díẹ̀díẹ̀ láì ṣe ẹdìyẹ tó gbọdọ̀ kú bẹ́ẹ̀ yẹn wọ́n máa sáré pa á ní pé ó ti fẹ́ kú talkless ọmọ èèyàn talkless èèyàn bí tiẹ̀ jẹjẹ wá lọ ń gbé síta ẹ̀ lọ ní ẹ̀ ń tóbi sí lára irọ́ ni gbogbo mi yẹn ilẹ̀ lọ́fọ̀ omi wo London ó lọ sí ní gẹ́yìn tó sọ fún òun kìíní ó dẹ̀ máa ṣe ẹ̀wọ̀n tó fẹ́ kí ló máa ṣe máa lè domi sí lára ó lè domi sí lára ọ níbi tọ́mọ yẹn wicked dé ó lè ṣe ó wicked gan kéèyàn máa sọ mo wò pé pọ̀pọ̀ yẹn bó ṣe kú lọ yẹn èso wicked sí ọmọ yẹn kò sí ẹni tó ń kú lọ díẹ̀díẹ̀ á sì máa sọ̀rọ̀ pé please jọ̀ọ́ mo máa sọ díẹ̀díẹ̀ fún má jẹ́ kó ń báyìí jọ̀ọ́ títí ó dẹ̀ bo bọ̀bọ̀ yẹn mọ́lé
àwọn báyìí máa tán láyé wọn ni ọtọ́ kú. Ó máa tán. Wọ́n ti lu nǹkan tó yẹ kọ́ lù. Òkùnkùn àwọn tó bá ọmọ yìí tó kọ́kọ́ yìí sùn. Lẹ́yìn tí kò bá kú, ó pa àwọn tó ń do. Wọ́n ti dó nǹkan tó yẹ kó dó. Wọ́n ti dó nǹkan tó yẹ kó dó. Agbáyára ya lé gan. Bó bá ṣe ọkùnrin ní ìwà tó yẹ kó tẹ̀ kún èèyàn. Bó bá ṣe ń kún èèyàn báyìí èèyàn máa àmúbọ̀ ni. Àmúbọ̀ ni. Á lé níbo ló ti fẹ́ fa ó ń tọ́ rẹ̀ ni. Ó lówó ju àròdì lọ. Gbogbo owó yẹn ló máa tọ́ tó máa títí kó tó kú. Gbogbo owó yẹn pátápátá ló máa tọ́. Gbogbo àwọn tó ń bá bẹ́ẹ̀ yìí sùn. Ní ìlú ògo ẹ̀ tí mo mọ̀ pé mo ní ẹlẹ́dàá. Àyàfi tó wáyé pé nǹkan tí mo sọ pé ó ṣe é ṣe mí kọ́ ni mò ń sọ yìí. Ẹ bèrè lọ́wọ́ Daddy Fẹ́ńdà náà. Ó sọ̀rọ̀ sóhun pẹ̀lú mọ́mí pẹ̀lú Madam Coffee. Kí ló dé? Fóònù rẹ̀ fi ẹjọ́ tó náà kẹsà náà ọmọ tẹ̀bí. Ọmọ tàbí yìí ní ìjíwá. Lóòótọ́ ti ṣẹlẹ̀ ọjọ́ àti ìgbà fọ́lọ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí gbogbo àdúrà tá à ń ṣe láyé yìí sí. Àwọn ọmọ yẹn ló yẹ ká máa ṣe fún. Ta ló gbàdúrà pé kó ọmọ ṣáájú òun lọ? Bó ṣe lè ká pẹ́ tó. Àwa la máa fa àwọn ọmọ yẹn lẹ̀. Àwọn ọmọ yẹn máa ṣe ọ́n ti jẹ̀bẹ̀ láyé wọn ni. Báwo Ọlọ́run bá ṣe é mà. Òsì ni ọmọ yìí ó ń tọ́ rẹ̀. Àyàfi tí bá parọ́ ọ̀gọ́ tí mo gbogbo ọ̀rọ̀ tí mo sọ lálẹ́. Gbogbo àwọn tó ń gùn wọ́n ti gun ègún burúkú lọ́gùn. Ègún àwọn ẹ̀ ti kó tí wọ́n nìyẹn. Báwọn lómi wá sọ wọ́n á súnkà fún kó dàbọ̀. Ó ti kó tiẹ̀ àwọn yẹn náà ti kó tí wọ́n. Pẹ̀lú ikú tí mo bá dìbò yẹn. Tó bá yẹ kó pa straight tó ti lọ tó tẹ̀lé yẹn jábọ́ straight. Ṣùgbọ́n wọ́n ló kú díẹ̀díẹ̀. Ó kú díẹ̀díẹ̀. Wọ́n wá ló wà láyé òjáyé. Omi ojú bàbá yẹn gan-an, just like I was saying this morning, ipe, bàbá mi bí sáyà. Kí bàbá bá tẹ̀ kí bàbá bí òbí jẹ́ ìṣojú bàbá kì í ṣojú ìyẹ́ ẹ̀. Àwọn èèyàn kan wà. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé bó ikú tó pa bàbá yẹn kì í ṣe ikú yẹn ló jẹ́ bàbàrà ta ló ní kú. Nǹkan téèyàn tó bá ní ìrírí akárí ikú ni. Gbogbo wa kọ́ la máa lówó. Gbogbo wa kọ́ la máa bímọ. Gbogbo nǹkan tó ń ṣe láyé kọ́ ni gbogbo wa máa ṣe. Ṣùgbọ́n tó bá ní ìrírí akárí àlùmọ́ńtò ni òun ní ikú yẹn. Ikú ni ìrírí akárí dẹ̀ ẹ fọ̀gẹ́ẹ̀jẹ̀ kò sí ìrírí wo ló ń kárí. Ṣé iná arábìnú wà nínú àwọn mẹ̀lẹ́bí ìkó wà ẹlòmíì ẹ̀gbọ́n ẹlòmíì tó sọ pé kò tí ì bímọ. Dáadáa. Ẹ̀gbọ́n ẹlòmíì tó sọ pé kò ṣèyàwó. Ẹ̀gbọ́n pọ́psì mi kan wà. Lọ sí. Ojú ẹ̀ wá fọ́. Ojú màmá yẹn màmá yẹn nìkan màmá yẹn dá because mọ́mísí mi máa ń sọ̀rọ̀ màmá yẹn. Màmá yẹn dá. Kí ni dáàdi fi ṣe orí lọ́wọ́ Ọlọ́run tó fi bímọ tí ìyá yẹn ò bí? Ó sùn mí o. That's it. Téèyàn kan kú, téèyàn kan ṣẹni sókè tó fi yọ ọ́. Ẹ̀là àgbàgbà, ó ti yọ ọ̀kan tó yẹ kó yọ láyé. Àáfà tó jẹ́ pé bàbá kan kú àáfà, wọ́n ṣe
ìyá kárí rẹ̀ nìyẹn gbogbo ọ̀kadà máa kọ́lé. ṣebí ẹ má bínú mà ṣebí in Islam right wọ́n máa sọ pé kò sí bó ṣe lè lógún tó I think they said 14 days tó bá máa kú ní gbogbo ògùn yẹn máa ti bàjẹ́ láàrẹ̀. ó máa bàjẹ́ pátápátá ni mà. personal yourself you may not know. gbogbo ògùn yẹn máa bàjẹ́. okay Pella Professor Pella ṣé kò lóògùn ni. ibi tó ti ń kírun tó ti ń sin ọlọ́run tó dáa ibẹ̀ kan ni wọ́n fi máa ta mọ́. ṣé o rò pé ọlọ́run yẹn kò yẹ kó ṣèwọ ẹ̀. káṣá máa ṣe dáadáa. káṣá máa kówé ká máa ṣe dáadáa. máa ṣe dáadáa. káwọn ti ń pè tomorrow is not promise. gbogbo wọn tó ń fún lówó kó o gba justice for Mohbad. Tomorrow is not promise o. gbogbo wọn tó fún lówó tó sọ yí pé kó o bá àwọn tó ń ja justice for Mohbad jẹ́ àwọn tó ń jà fún justice gbogbo wọn tí wọ́n rán tó sọ yí pé kó máa wá dàrin wọn rú. Tomorrow is not promise. gbogbo wọn tí wọ́n fún ní owó tí wọ́n fi ẹ́ ṣe èṣù lẹ́yìn bàbá Mohbad yí pé kó máa distract bàbá oníbàbá. Tomorrow is not promise. Aláyọ̀ ní tomorrow is not promise. So general vengeance, trust no one, adorable, CY Dotty, Àkànkẹ́, comment section. Tomorrow is not promise. It's not. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká bá Ọlọ́run nílé o. Ọlọ́run á jẹ́ abọ́ lọ́hún lé o. Nǹkan tá a ṣe tí ò da ẹ̀jẹ̀ 2026 mi kò sí nǹkan tó kàn mí kan kíní o but me personally I have decided to follow. Kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ olórí ẹbí ìjẹta tó ń sọ̀rọ̀ fún kóòṣì tí ó ń béèrè nǹkan tí kóòṣì sọ ó wá ń dá padà. Lady yẹn first time tó máa wọlé nìyẹn. Lady yẹn wá ní òun ò tẹ̀gbọ́wọ́ eléyìí rí. ẹni tí ọmọ ẹ̀ kú gan kò forí gbègbè bí ẹ̀yin jẹ́ ìjọba ẹ̀ ń jà fún. ọ̀gá yẹn ò gbà tó máa wọlé ló sọ pé òun ò débẹ̀ yẹn rí pé first time pé bẹ̀tì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun kàn rí pé orí òun máa ń lago tóun bá ti lè gbá tóun gbọ́nu justice kìíní kan yẹn ó wá ní ẹni tí ọmọ ẹ̀ kú gan kò forí gbègbè tó ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ṣẹ́rí tí ó sọ̀rọ̀ ẹ̀ mo sọ̀ ni mo rí o ni mo bá dúró pé kí n gbọ́. ó gbẹnu tán o. ọ̀pọ̀ tọmọ ẹ máa sọ mi mọ bí ara mi ṣe rí. ọ̀rọ̀ ńlá jẹ̀ ní lédi yẹn sọ. ẹ má quote mi pé mo ní kẹ́ má ṣe justice o but èdè tí kẹ̀yẹ́ pè yẹ òun gangan ni kéèyàn múlò. ó tọrọ mo sọ fún yín
àwọn náà mọ̀ pé ẹnu la fi ṣe. Sherry, let me tell you something. Sherry, I will leave the year. After people here, me in particular, I'm not always moved. You know why? At me, at everything concerning me. If you are cursing yourself, not you, if anybody is cursing in whatever direction, I'll just look at myself. So whether you saw, am I at fault? I understand. What I'm saying is just the truth. Give me this away. Cooking to Kalagami. Sherry Lati, if the one you pay anything out for a bunch of Lati. Lati deserve to put to a bellow. The problem is now with Anton Chefulati. Show in that saga. Show now, show where, show in your country. It's a very simple day. Now, what are you? That's not. About you, about your country. Was in a good Lati for. I've told Gavani, told Gavani Law to the Seguluku. But Lati deserving between Lati. What deserving? Understand? To be said. The better is saucy every minute. Every minute, but you're not like that. And the bad guy, see, all I don't know, why any the better trinity. The bad you are no feet, and the Baba saw you about what I saw you. I'm finished, please. But I got them out of that before. Hello, Uncle Benjamin, if you go be in Baida or Sugar, they must have been so late about you one day. I don't want you to talk about any beginning of please. I beg of you. More understand pé ẹni tó kú ẹni tó jẹ gbì ló máa kú gbì right. But ẹ ṣàjọ mi ẹ má jà tọ́ ẹ jẹ́ kí n filẹ̀ nítorí mo ti mọ̀ pé máa analyse ẹ lè fi yẹn analyse máa accept ẹ kó tẹ̀lé ọpọlọ mi. Ju pé ẹ ṣá please lóòótọ́ àwọn tó máa béèrè ẹ̀ wọ́n máa béèrè bẹ́ẹ̀ dẹ̀ ṣe pé sí wọn ọlọ́run àjẹkó jẹ́ bẹ́ẹ̀ because ẹ̀yin òun nǹkan ẹ̀kọ́ ẹ̀yin sọ tí yín ni nǹkan tó sọ lẹ́dá padà bẹ́ẹ̀ tí gbogbo èèyàn gbogbo àwọn tó wà lórí bíbá ikọ́ ló ń ṣe nǹkan tẹ̀yìn sọ yìí ohun tó ọ̀rọ̀ mo sọ fún yín gbogbo ẹ̀kọ́ àwọn ẹlòmíì ẹ mọ nǹkan tó ń tọ́ láàrin ẹ rò pé jẹ́ fún ẹ̀mú yìí ṣe rò pé jẹ́ fún ẹ̀gbẹ́ ṣe bẹ̀rẹ̀ ni no. Lẹ́sìn ó ti yàtọ̀. Ókè mo débi kan bárádà yẹn ilé ní bárádà àbí wọ́n tẹ̀bà. Àtàwọn kan ọ̀n gbúgbú Madam Kofi wọ́n ṣe àwọn èpè tó dẹ̀ sẹ́ pé bárádà yẹn sọ pé òun máa lọ. Ibo ló ti lọ? Ẹ jẹ́ kó máa tọ̀ yín bóun dáyẹ̀tì kò dá kankan. Máa gbẹ kú àṣàfi tó bá mọ̀ nípa ẹ wò ó ti kó tirẹ̀ gbogbo àwọn tó dẹ̀ bá sùn wọ́n ti gbé jombo wọ́n ti gbé jombo wọ́n ti gbé òwò àkà tó bọ́ sí mùsà aṣọ àṣírí tí bọ̀bọ̀ yẹn dàbò ti pọ̀ jù náà wà yan ní o tẹ̀ tẹ́tẹ̀ ní ẹ̀ bọ́ slow wọ́n wá ní pé onígọ́ọ̀jà dẹ̀tí wà á tún wá gbógun ẹ̀ o tún fogún ẹ̀ bájà òfogún ẹ̀ ń bájà òfogún ẹ̀ ń jà láàmú ẹ wá ní ohun tó ń máa lọ bó ló ti fẹ́ lọ. Kò possible now. Kò possible now. Kò possible now. Kò possible o. Kò pọ̀ rárá. Wọ́n ní kò pọ̀ o. No. Kò sí nǹkan tó ń tọ́ rẹ ní. Wọ́n ní kò pọ̀. Tọ́ rẹ. The guy is not sleep at all. To sleep. Sleep kọlọ́n kò ṣàánú kó ṣàánú ẹ̀ ni. Èmi ojoojúmọ́ lèmi máa ń sọ tí bá jí dé kíṣìn máa gbójú sókè. Mi mọ kankan tó ṣe mí rísẹ́lì ṣe mọ̀ pé àwọn ọmọ yìí
ìyá kékeré mi láti máa sọ fún mi pé fóònù tí mo gbé dání nípa ọ̀rọ̀ Mohbad ní nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ó ní ẹ máa gbà mí fóònù tí mo gbé dání mi ìgbé fóònù dání wọ́n ní no we didn't trust you everywhere Mohbad everywhere even èmi ìgbà tó bí mi pé are you not finish your all this Mohbad mo ní náà àṣìwà lórí ẹ o agbọ́dọ̀ mẹ́ni tó pa o agbọ́dọ̀ mẹ́ni sẹ́ẹ̀rì a máa wò bí báyìí pé ìyá yìí o dẹ́mọ̀ jẹ́rìí gbogbo akọ́lá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí kinní yẹn ṣe touch èèyàn moment tó touch tí ló dàbí pé ẹni tí ò jẹun kéèyàn má jẹun bíi ijọ́ mẹ́ta nísìn kí mọ́mí aláyọ̀mí kò tẹ́ wá rí ẹni yẹn kẹ má mọ̀ pé kò jẹun ọjọ́ mẹ́ta kẹkọ̀ọ́ fún lówó gàjẹ́ ṣẹ́rí nínú àlùbáríkà tẹ́ ẹ ti ní tẹ́lẹ̀ o bẹ̀tẹ̀ àlùbáríkà tiẹ̀ ó tún máa jẹ́ kẹta yọ sí because moment tó gbowó yẹn gbogbo ara ẹ̀ gbogbo nǹkan ojúmọ̀ gbogbo joint gbogbo nǹkan ó máa dàbí pé nígbà tí nǹkan yẹn tí gbogbo ara tó jẹ́ pé ó gbóná jí àwa ṣe dẹ̀ kì í ṣe pé owó yẹn náà bẹ̀ tí moment yẹn ni tó bá sọ pé obìnrin yóò dẹ̀ ṣe lè fún mi ṣe lè fún mi yẹn tó ṣàdúrà fún yín àdúrà yẹn máa jẹ́ ti yín for life ni bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ó gba èèyàn ó tún ń gba àwọn nǹkan ẹ̀ ó tún fẹ́ wá ní o máa lọ ibo ló fẹ́ lọ kò lè lọ bí kọ́kọ́ kò lè lọ ibo ló fẹ́ lọ bó ṣe wà yí òun gan náà kò ní sinmi tèmi àbí ìpáwò àwọn tó bá sún wọn dáadáa wọ́n mọ̀ bí ìpáwò mọ̀ àrígbó ṣé ẹ̀rígbó mommy trust no one ẹ̀rí picture ẹ̀kan recently yìí. Hello. Mọ́rì tọ́wọ́ rẹ̀ kìíní báyìí. Tọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ nìkan lọ báyìí. Ó ti rẹ̀ tán. Ojú nìkan ló kù. Ojú àwọn wá ṣe bí mo fẹ́ jáde. Mọ̀ pé bọ̀bọ̀ kan wọlé. Rí bọ̀bọ̀ kan tó wọlé níbi tó ti lọ gbóúnjẹ. Bẹ́ẹ̀ni. Bọ̀bọ̀ kan wọlé ó ń bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀. Rí bó ṣe rí ni. O lè escape ẹ̀. Òun gan náà ò ní sí. O lè escape ẹ̀. O lè sí mi. Ibo ló ti fẹ́ sí mi. Mọ́mí ẹ̀jọ̀ máa má bínú. For me, be 1 minute now. General Avengers, thank you so very much for having me. I really appreciate that. Thanks for all that you do in justice for Mohbad. May this year 2026 be a year of supernatural turnaround in our lives, in everything that our heart desires of, and even in justice for Mohbad. This year 2026, it will be a year that the true justice it deserves, he got it in the mighty name of Jesus. Amen. Mommy trust no one, mommy adorable, CY Dodge, Akonke, and Julie, whatever, delicious, Miss Missy, and everybody in comment section. Thank you so very much. Once again, Happy New Year to everybody. I love you all with the love of Christ. The Lord will continue to cover us with his blood. Whatever we do in this year, the Lord will go before us. Make every quick road straight for us in the mighty name of Jesus. Thank you so much, sir, for all that you do. And to every justice seeker out there, from Mommy Comfy, Tony Peperimpe, Mommy Trust No One, everybody, Mommy Yeti, everybody. If I did not mention your name, that doesn't mean I did not remember you. God bless us all. 2026, a year of God's favor.
favor in our life. Thank you so much. I appreciate. And to all the givers, you are not. Thank you all. God bless you. Iná ò ní tọ́wọ́ gbogbo yín o lórúkọ ti bàbá, ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Thank you so very much. I love everybody. Enjoy the rest of your day. Bye-bye. Bye. Bye-bye. In Jesus' mighty name. Thank you very much, Mama. You are highly welcome. The Avengers. Ẹ jẹ́ ká fi jẹ́ the Avengers lẹ́kọ̀ọ́ lè lọ rest. That is Àti it. tó sún ọlọ́run látàárọ̀. Yeah. I try. Wọ́n try. Ẹ lè bìlí pé pàtó wà á fi ṣẹ́. Mo yọjú mo wá rí wọn gbọ́ wà bẹ́ẹ̀. Mo fẹ́ try ẹ bẹ́ẹ̀ tí. Wọ́n try. Mo wá tún dá padà pé tí bá délé ibi ṣe délé náà mo jọ ẹ̀yìn yẹn. Thank you so much. Ẹ ṣe kan sá. Ṣé kan sá? Gbogbo àwọn ẹ ṣe kan. Everybody that has spoken, those on the comment section, they have the silence of the comment section. The comment section is so clean, full of positive vibe, no negative vibe, no insults, no abuse. And those in the comment section, they are full of wisdom. Today is a very special day. I'm telling you. A very special day. Very peaceful, very focused. Yeah. On point. I love the way the live session went. Actually, I planned to spend a few hours, but I saw the way the flow was just so smooth. It was a Very smooth. Everything was just nice. Smooth. That's why I decided to just Today is breathe. first day Special. in this new year. This year is our year. So A year for Mohbad to get his justice. I'm telling you, I really love the energy. The speakers, those on the comment section, wow. I love this, the way you people address issues, the way you spoke, the way you discuss, the way you work minds. It was very professional. I love what you have done today during this live session. God bless you all for keeping the live session going. God bless you for the support. God bless you all the gifters. God bless you those people that have engaged people intellectually, people that have brought ideas, people that have tapped, people that have liked, people that have shared. Thank you so much for encouraging the live session. I respect you so much. God bless you for all you do for justice. God bless you all you are doing now, and God bless you all you will still do in future concerning justice for Mohbad. Let's keep the energy going. Let's remain focused. Let's remain intellectual. Let's remain free of bad boasts within ourselves. Let us continue to remind the government of the day that Mohbad has not gotten justice, and people are not giving up. People are tied to justice of Mohbad emotionally. People are tied to it physiologically. People are tied to it psychologically. They are tied to it morphologically. They are tied to it phenotypically. Everything is tied, and then Mohbad must get justice. Not because Mohbad was our brother.